ìwọ ló sí oúnjẹ. bẹ́ẹ̀ ni sà. ó hàn ká fi dá tó lójú yóró ni á ti bu ọjà. ọ̀ dad ṣé màá mú oúnjẹ sí i. ó mọ̀ sí. Daddy. Kí ló ṣe? Ọmọ yìí jẹun ata lọ́wọ́. Ẹgbẹ́ mi dákẹ́. Ọmọ ń jẹun ata lọ́wọ́ ló ṣe láti gùfẹ̀ láàrin gbogbo wa bí. Kékeré ló ti ń bá wọn lọ aláìlẹ́kọ̀ọ́. Ọ̀dẹ̀. Kí tó lè lágbára tó tún ẹ dájú? Máa fọ́ ìtí ẹ̀jú bẹ́ẹ̀ lọ. Òjò kò síbí, òjò gùfẹ̀ láàrin gbogbo wọn bí. Kò sí sorry, kò sí excuse me mẹ́. Ill manners. Black maggot. Ọ̀bọ. Ọ̀dẹ̀. Wọ́n bí wọ́n mi jẹ́ mi. Wọ́n jẹ́ ọmọdé. Dáadáa. Dáa pọ̀ ọmọdé. Lódò. Ill manners. Ó dẹ̀ jẹ́ kó ń jẹ́ náà sùn ní wá.
ọlọ́run àsọ̀sọ̀ ní láìsí. ta ni máa pè ó yé ta ni máa pè ó ta ni máa pè ó yé ta ni máa pè ó kò sálájọ kò sálájọ sọ Jésù ìwọ ni máa pè ó. àníkẹyẹ mi kan lè mọ nígbà tẹ kì í sọmọ bí nílẹ̀ àgbà fọlọ́wọ́. ẹ pẹ̀lẹ́. ọmọ méjì ẹ pẹ̀lẹ́. ọmọ méjì níjọ́ òtítọ́ wò tá mú jẹ. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. àbùkẹ́. òkú àdótì o dákun mo bẹ̀ ọ́ mo fẹ́ lọ́wọ́ bá bẹ̀ ọ́ mo jìnnà síyàwó Láńsílẹ̀ o ọ bàràdé púpọ̀. ta ló máa ṣe sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá Kọ́lá ni mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ kí wọ́n gbé kúrò lára táwọn bá ti fi lè gbé kúrò lára ìyàwó wọn gan gbé kúrò ní ẹ̀mí. o ṣe Láńsílẹ̀ dákun ọlọ́run lẹ́gbọ̀n rẹ̀ níjà rírò èyí mọ́ ọlọ́run níjà rírò èyí mọ́ lóòótọ́ ó lé ó ga ń tòótọ́ ṣùgbọ́n ó ní sùúrù tó o bá dákẹ́ tó o sọ̀rọ̀ tí wọ́n bá ní òdù ọ́ ẹgẹ́ntàn náà lọ́kọ́ ọmọ rẹ̀ méjìdá kànga kó o kórìí bí ṣe rí nítorí díẹ̀ yóò ní kó o ní sùúrù ọlọ́run níjà rírò ẹ̀ mọ́ o ṣùgbọ́n wọ́n ní bí kò bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ àìdèkúrú funfun àmọ́ jẹ́ èyí ò bomi ọ̀dọ̀ ni kò ní dómi ọ̀run ibi ọ̀rọ̀ tó délẹ̀ ìwọ àtìyàwó rẹ̀ jáde sọ̀rọ̀ ara yín kò léwọ̀ kíyàwó jáde kúrò náà jáde èyí lójú. ó yẹ kán jáde sí lóòótọ́ torí lè tiẹ̀ ti le jù ẹ wò sà ṣe rí ẹ fìyẹn dá èmi á mú ìyá Kọ́lá màá mú jáde màá mú jáde. ọ̀rẹ́ ìyàwó rẹ̀ kọ́ ọlọ́run jọ dáa fún ẹ kú àdúró tí o ẹ ṣe gan ẹ ṣe. ààrẹ lásìkò gbogbo ìwò ẹ má pẹ́ sí àwọn ìwò ìsìn. ọdún kò ló bá wà láti ṣe lọ. àgbà wà pa. Saliwa bi Karim. Sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí n tí ìbéèrè sọ fún mi wọ́n ní àwọn àjálù kan ṣẹlẹ̀ sí tájàlú náà pọ̀ lọ́pọ̀lọpọ̀ n tó mú oníbèrè ìbéèrè ọ̀rọ̀ náà yẹn. bẹ́ẹ̀ ni àfa ẹ wò ẹjálù àjálù náà pọ̀ débi pé owó àtògẹ. ẹ rí àjálù náà pọ̀ ọlọ́wọ́ bá ní kì í ṣọba alábòsí anábìwá Muhammadu sallallahu alayhi wa sallam ó ní ẹ jẹ́ ká ṣe rere nítorí pé tá a bá ṣe rere àwa náà rere gbà ṣẹ́ni tó ń fa gbogbo àjálù yìí àfọwọ́fà ni òun ló ń fa gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ dákun àfa ẹ ní àfọwọ́fà ló fa gbogbo tó ń ṣẹlẹ̀. àfọwọ́fà ni. ẹ dákun àfa ní tí ò wá yé mi níbẹ̀ tó rú mi lójú ni pé àfọwọ́fà tẹ ló ń fa gbogbo wàhálà yìí ṣé àwọn ọmọ tí wọ́n ń kú yìí ni wọ́n fọwọ́ wọn fa wàhálà ni àbí àwọn ìyá wọn gangan. ọkọ yìí mo